You are watching My Naija TV. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحمد لله وقل الحمد لله وسلام على عبادي الذين اصطفى الله خير عما يشركون. الله أكبر. nílọrin ọba nílùú Ìlọrin. sàpínlẹ̀ ọlọ́run kankan wá láti lọ rí i pé kí wọ́n wá ẹrú gbàgbọ́rọ̀ dáhùn jòkó báwọn ti ń lọ Dubai ni wọ́n ń lọ Amẹ́ríkà ni wọ́n ń lọ London jọ̀mọ́ àlùbáríkà fáà ni wọ́n tẹ̀lé lójú ayé àfáà náà jánásì ni wọ́n là ń sọ fún gbogbo ẹ̀yin òbí ọmọ yìí pé pé bá ti jẹ́ àtẹ̀lé àwọn afáà dáadáa á sóríire oríire pọ̀ nù ayé ọdún tí àwọn bàbá wa tó wá sí wáàsí bí mọ́tò tí bàbá wa tí wọ́n ń ṣe wáàsí lónìí náà ni wọ́n gbé wá kẹ́sì kí wọ́n fún wọn mọ́ mọ́tò àwọn ti gbé sádùúgbò ti pẹ́ láti ti lo mọ́tò méjì ń gbà náà a sì ń já nọ́ọ̀sì náà ni nọ́ọ̀sì náà náà ajá bàbá mi ò jẹ́ ìsì títí gbogbo ayé fi wá di pé bàbá ní world best ajá náà sí. nínú àwẹ̀ ọdún yìí fún wáàsí bàbá ọ̀tẹ̀ ni world best oníwà. akínyẹ bàbá mi ò jẹ́ ìsì kìíní. ọ̀dà àmàlà àwọn olówó dọ́là dáyé náà fún yín àtàkà kákàsá rẹ̀ kò tí ó pè yín dé tógèètì. bẹ́ẹ̀ni ìyára Allah. àbá kàlíkà Àjàrà wàjà
وسهلا بحضوركم. أيا سر النجاة إليك ودالك وتوفيق الإسلام. أيا فيض العلوم يا صلاتي على شمائل زينوني نزر محمد بعيوني على شمائل زينوني نزر محمد بعيوني يا لصفا والإرفان على ديار زمان على القريب زمان يوني بأهل الجيلان يا رمضان شيخ صلاتي سقيا بذاتي درجاتي سقيا بكيد الآلات إلهي بسيد الجيلان ما قال قلبي لبيك ما قال قلبي لبيك 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 تزل شواقي بهواك فلحاج فارس ميداني يا صلاتي فادي مضار يا صلاتي فادي مضار بمشابكم بمذهبكم بمشربكم بمذهبكم ناوي ارتوائي بهيبتكم دوام بذكر لا اله الا الله لا اله الا الله لا اله صلى الله عليه وسلم الصلاة على النبي الكريم. صلى الله عليه وسلم. الله عليه وسلم àwọn ìyá mi olóríire nìkan ni wọ́n ń ṣàṣàlátù fànàbì. صلى الله عليه وسلم. اللهم صل وسلم على سيدنا محمد الله عليه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين akí ọlọ́run الله أكبر. ọba tí ò ní kú àti àtàrà ọlọ́run akí ọ̀gá wa àgbà tí à ń kó wọn jáde lónìí Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. ẹni àsàlátù rẹ̀ bá gòkè dáadáa orí buhaya tí kò fi ilẹ̀ sílé yóò dé bá àṣẹ́kùbọ̀ àsàlátù fún ànábì صلى الله عليه وسلم Maulana Amirul Jaysh رضي الله تعالى عنه ọlọ́mbà wa ṣe àlékún ìkẹ́ ìkẹ́ fún wa. آمين Ya Rabbi ya Ghaffar اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي bí ẹ́ńjìnì bá ti rí ni o ti fi lo ohùn rẹ̀ bó ti gbé ohun o lè padà wá fẹ́ há wọ́n rọra gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ya Rabbi ya Ghaffar gbogbo ẹ̀ ló yé wa sí. حياكم Ya Rabbi ya Ghaffar اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. Mo kí gbogbo àwọn mọ̀nyàmọ̀nyà tí wọ́n ń bẹ níkàlẹ̀. سلام عليكم سنة نبوية Gẹ́gẹ́ bí ìrìn àjò tí ń bẹ lẹ́sẹ̀ mi lónìí. Gbogbo ẹ̀yà afálálá tí ń tó da tí ń wò yín látara àfọwọ́ tí wọ́n ń ṣogun ọdún lónìí. سلام عليكم سنة نبوية
jókòó tẹ́ fi pọ́n lọ́hùn lé tẹ́ fi pọ́n nàbì lé. sallallahu alayhi wa sallam. lọ́dọ̀ àfáwà àgbà Kamaluddin. Salamun alaykum sunnatun nabawiyyatun. àti gbogbo ẹ̀yin Haúsá ìgbà Haúsá ni àbí ìgbà kì í àbá Musa kí ni kí n wí. Salamun alaykum. Allah gafata malam. Salamun alaykum. Allah biya muradi. Sunnatun nabawiyyatun. Bukata da muradi. Sunnatun nabawiyyatun. جزيتم كل الخير. Sunnatun nabawiyyatun. mo kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan bá nábì ti fẹ́ ká máa ṣe pẹ̀lú ara wa. Allahu alayhi wa sallam. òun náà lè yí tá a rí. naam. Salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá wa àtàtà. Salamun alaykum. mo fi kí gbogbo àwọn bàbá gbogbo àwọn ìyá wa tí wọ́n ń bẹ níkàlẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. mo wá fi Mukaddamu Shakir Salamun alaykum. ọmọ kéwúre Salamun alaykum. mùrídìí rẹ̀. Salamun alaykum. ó gbà fáfá wa Kamaluddin ní kọ̀kọ̀ àti ní gbangba. Salamun alaykum sunnatun nabawiyyatun. òun náà ní fi ń dáa fún wọn náà. Salamun alaykum. gbogbo ọmọ kéwú tí ó bá ti di àfa rẹ̀ lẹ́sẹ̀ yóò ga láyé. Salamun alaykum. ó dùn mí kò sásìkò ìgbà bo tẹ́yẹ́yẹ́ lérí àfa Shakiru. Sunnatun nabawiyyatun. wàláhi làásìm sheikh àfa yìí dà púpọ̀. Sunnatun nabawiyyatun. àmọ́jọ́ ń bọ̀ lọ́lọ́run wí. Sunnatun nabawiyyatun. iṣẹ́ náà ń bá ìwà náà ń wù náà ń kàn ntọ́ ọba ṣe lọ́ọ̀bà ìwà tó ọba wù lọ́ọ̀kàn. òun náà ní ìtàn tí afáwa Bukala Al-Mubaraku. Law hayatahu. òun náà ni wọ́n dá padà yìí i'ada tarikh nafsa. Salamun alaykum. bó tilẹ̀ ò kó pẹ́ tó ìtàn padà dára rẹ̀ padà níjọ́ kan. Sunnatun nabawiyyatun. ẹ wo odidi wáàsí pẹ̀lú dúdú omi lónìí ẹ̀yin yàrá ẹni náà. Sunnatun nabawiyyatun. tẹ́ ẹ bá ti rojọ́ tẹ́ concentrate tẹ́ gbọ́n tí mo fẹ́ wí láàrin ìṣẹ́jú márùn-ún. wàláì gbogbo bí táwọn ọmọ yín bá dé wọ́n máa tẹ́tí gbọ́rọ̀ wọn. Salamun alaykum sunnatun nabawiyyatun. torí pé fídíò tí ń yà wá yìí àmọ́ bíi tí ó dé láyé. Salamun alaykum. tí wọ́n bá rí ọ̀pọ̀ kan yanu panudé lẹ́ẹ̀mẹ́wàá tí fídíò bá ká ọ wà ní ẹ̀wẹ̀ ya alágbájá àṣẹnu wọn tóbi báyìí. Sunnatun nabawiyyatun. ó yẹ yorùbá ànábì kẹ́ ẹ wá fi farabalẹ̀ dáadáa. Ijabatu faridun ala kulli muslimin. Ijabatu faridun ala kulli muslimin. ẹ ti bá wọ́n yẹ ayé àtàkì àmà kó bá yín kására sànábì dáadáa. Salamun alaykum sunnatun nabawiyyatun. ní 2015 tá a tẹ̀lé bàbá wa tá a sọmọ kéwú tẹ̀lé wọn wá. Salamun alaykum. kéèyàn wá sọ fún bàbá ń jọ náà àjò Isahak ọ̀rẹ́ mi dáadáa
2019 ẹ̀ mà ní sí láyé mọ́. Salamu alaykum. èmi tí mo jáná sí jọ́nà ní ó padà dẹni tí ó máa ṣe wá sí níbi tí wọ́n ti pè é tẹ́lẹ̀ ti ṣe wá sí tí mo ti jáná sí. Sunnatun nabawiyyatun. ó rí pé wá sí náà nù ni. Sunnatun nabawiyyatun. kó lọ síwọ́ kó níbi aburú toró màgbà tí kò dé. Sunnatun nabawiyyatun. bọ́ọ̀ bá fẹ́ kúkú òjijì sọ pé Allah lẹ́ẹ̀mẹ́ta. Ijabatun fardun ala kulli muslimin. gbogbo èèyàn máa kéwú ẹni náà. Hayyakumullah. láti rí àfa àtọ́ fún àyìn dáadáa yìí ọ̀rẹ́ mi. nkọ orin náà gbogbo orun ara mi ń ṣe ń dìde. Salamu alaykum. ọ̀sán barika kalẹ̀kalẹ̀. Sunnatun nabawiyyatun. bẹ́ẹ̀ a bá sàmì fún ọmọ tí ẹ̀ náà ọ̀sán barika kalẹ̀kalẹ̀. Ijabatun fardun ala kulli muslimin. bàbá wa Bùkọ́lá bàbá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi. bàbá tó pẹ́ tẹ̀sí màpọ̀ tó pẹ́ àti gbogbo àwa jàmá tọ́lọ́wọ́n díẹ̀ nìkan kù nínú wa látògbò ọdún sẹ́yìn. Alhamdulillahi. ẹ wá bá ń ka sáárá sólùwà dáadáa pé alihamudulilayi. Alhamdulillahi. àìmọye òjòrò tilẹ̀ ti mú. Allah. àìmọye àgbákò ti ṣe àwọn èèyàn lógún ọdún sẹ́yìn. Alhamdulillahi. Amirul Jaysh tàfà wa Bùkọ́lá Allah. ẹnu wọn dùn púpọ̀. a máa wá padà gbé yín lọ lọ́rin. Salamu alaykum. Sunnatun nabawiyyatun. àti Muqaddamul Akbar ẹdúró tinútinú tọkàntọkà mo fi ní ìṣe nàmbá ìwà náà náà kan. Ìfẹ́ ìwádàá kan. ọ̀tọ̀ ọmọ sí ọtún wọnù. Ìṣe nàmbá ìwádàá kan. ntẹ́ ẹ bá ṣe lẹ́bàá ìwà tẹ́ ẹ bá wù lẹ́kàn pẹ̀lú àfà. Salamu alaykum. àwọn àwọn bá ń sọ fún àfà wa pé adáná lọ́hù dáwọ́ látàkùn Bùkọ́lá. ó kàì adáná lọ́hù ẹsẹ̀ ẹ̀yin tẹ́ pariwo tẹ́ pariwo ọlọ́run. adáná lọ́hù dáwọ́ látàkùn Bùkọ́lá. mo fẹ́ ká mi yín kàn mí lámì. Àdámọ̀ dọ́là tẹ̀kún Bùkọ́lá.
ní máa bú yín wọn ò ṣe ní bú yín ta ni ó gbèsè ọlọ́run lọ́wọ́ tí wọn ò ní bú. àdámọ̀ ọlọ́run dọ́là tẹ̀kọ́ bùkọ́lá. nǹkan mẹ́ta tó ṣe ọlọ́run tó ní. sallallahu alayhi wa sallam. ó ṣe anabi muhammadu. sallallahu alayhi wa sallam. anabi ní nǹkan mẹ́ta. sallallahu alayhi wa sallam. tí wọ́n fi wá ṣẹ́kù títí dòní. kí ni nǹkan mẹ́ta tí wọ́n ní. anabi ní sọ́búrú wọ́n ní sùúrù anabi ní afúwù wọ́n lámòjú kú Allah. anabi ní sọ́fọ́fọ́. sallallahu alayhi wa sallam. la ilaha illallah. mẹ́tẹ̀ẹ̀ta gbogbo àfa tá a bá wá mẹ́tẹ̀ẹ̀ta tì lára rẹ̀ ó kàn gbó kọ lórí bí ẹran hárahára ni. faqul nabiyina ọ̀sẹ̀ fi khaliqin wa fi khuliqin. yorùbá anabi lónìí tàbí anabi. faqul nabiyina fi mi bá rẹni tó yorùbá anabi dáadáa lónìí yóò lọ ń múra. faqul nabiyina fi khaliqin wa fi khuliqin. látọ̀dọ̀ bàbá wa akébọ̀dé ní ti ń bọ̀ ọ̀dọ̀ ṣé Abdullahi ní Jamali ní Kẹjà ní MITV anabi mojúwe fún wọn bẹ́ẹ̀. faqul nabiyina fi khaliqin wa fi khuliqin. ta ló jẹ́ sọdún yìí ní rọrùn ṣebí fi anabi ni. faqul nabiyina. bí a bá ní fi anabi dáadáa dìde sókè kó yòbó ń ṣe ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta. وخصاله وجلاله وجماله وخصاله. ogún ọdún là ń ṣe ẹ wá ní láwọn tí ó ta pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí yín la ta lẹ́ẹ̀ fi tì yín jọ. جمال رمتا. gbogbo àwọn tí wọ́n ń bu yín yẹn tí wọ́n ń fi ntí ẹsẹ̀ tí yín tí wọ́n ń fi ń kàn yín ọlọ́run ó bùn wọn ní sùúrù. محمد بكماله. kí làwọn àfa kí làwọn wá ń bi ká máa búra wa. الله. kí làwọn àfa kí làwọn wá ń bi ká máa bara wa jẹ́. kí làwọn àfa kí làwọn wá ń bi ká máa sọ̀tẹ̀ ara wa ẹni ó ga ìwọ fẹ́ kó wálẹ̀ ṣé tó bá wálẹ̀ ṣé wọ́n gòkè òun ni. وجلاله وجماله وخصاله. tàfà àwọn àbùkọ́lẹ̀ ò rí bẹ́ẹ̀. وجلاله وجماله وخصاله. nínú ilé salati àtúndà yín mọ̀ ẹ̀mọ̀nulẹ̀ ẹ̀mọ̀ bíríkó tó tẹ̀ lè pé pẹ̀lú wa tá a sì máa ń tá a sì pẹ̀lú ẹ̀. nítorí ọ̀hún níta nábì إملا مكانك. ẹ̀wọ̀n ọdún tẹ̀ ti ń bá a bọ̀. إملا مكانك. sùúrù àti ìgbàmọ́ra tẹ́ẹ̀ní àti ìfaradà tẹ́ẹ̀ní gbogbo ẹni tó bá fẹ́ gà láyé tí ń bá ń wo àwọn tí ń bu àbí tí ń wo àwọn tí ń sọ̀rọ̀ rẹ̀ wàláhì kò ní débi kankan. إملا مكانك والزمان مصليا. ó ṣe ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ anábì ò ṣe bẹ́ẹ̀. ومسلما دوما عليه وآله. ومسلما دوما عليه وآله. tọ́pìkì tẹ́ fún mi الله. èyí yá wa ìrújọ́ إملا مكانك. àbí kí ní ká máa wá ha owó fún yín nísìnyí. إملا مكانك kẹ́ ẹ fi dákẹ́ kẹ́ ẹ fi dákẹ́. والزمان مصليا. ẹ̀rádùn ńlá tí mo ṣe fún yín lẹ́ẹ̀kan mo ní bẹ́ẹ̀ bá dákẹ́ fún mi níṣẹ́jú mélòó tí ń fi sọ̀rọ̀ gbogbo bí ọmọ yín bá dé yọ̀ máa pàṣẹ ni wọ́n sì máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀. إملا مكانك أتوني والزمان مصليا. anabi muhammadu sallallahu alayhi wa sallam. ẹni iṣẹ́ wo la nabi ṣe sallallahu alayhi wa sallam. iṣẹ́ wo làwọn anabi ọlọ́run ni wọ́n ṣe iṣẹ́ wo ni wọ́n gbé lọ́wọ́ tí wọ́n fi wá padà wá ṣẹ́kù. Allah. kò síṣẹ́ tí àwọn anabi ọlọ́run bẹ́ẹ̀ ti kọ́ lóyìnbó ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ti kọ́ ní lárúbáwá. Ayyakumullahu. àwọn anabi lẹ wí Ayyakumullahu. àmọ́ kò sí ti gbogbo àwọn anabi ọlọ́run
kò sí tí wọ́n gbé lọ́wọ́ ju kẹ́lìmọ̀ ṣàhádà lọ. ẹ wo bí ọlọ́run ọba bí ń ti ń bá wa sọ̀rọ̀ nínú súrátù Húdù. Olúwa ní a'udhu billahi minash shaitani rajim alif lam ra kitabu ukimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir. Alif lam ra. Ó ṣe wọn wọ́lù. ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. ẹ̀yẹ ló bá bẹ̀ lára rẹ̀ kó bá ń pariwo ọlọ́run. ألف لام را. ẹ wo àwọn vocabulary ọlọ́run ní alif ọlọ́run ní rọ lam ọlọ́run ní rọ ọlọ́run ní ẹ̀yìn lárúbáwá bẹ́ẹ̀ tilẹ̀ gbédè tó tẹ́lẹ̀ rí yín pésédè wọn ò bí fúrọ̀dì yàrá ya ayédàkẹ́ màtúmọ̀ tí mo gbà lérò pẹ̀lú alif lam rọ ẹ̀ tó bẹ̀ alif àwọn huruful muqatta'a alif lam ra. alikitabu ukimat ayatuhu. òun nà kí wùlà ṣe láfi tànà nù. كتاب حياكم الله. ukimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir. ọlọ́ni tíra tí í ṣe Al-Qur'ani كتاب tá a sọ̀kalẹ̀ fún sẹ́lá Muhammadu. حكمت آياته. a ti ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ sínú Al-Qur'ani wípé ثم فصلت من لدن حكيم خبير. àwọn tó lọ́gbọ́n tí wọ́n ní làákàyè tẹ́lẹ̀ wọ́n pé àwa là ń bá sọ̀rọ̀ nínú Al-Qur'ani wípé ألا تعبدوا إلا الله. rìsáàlà tọ́lọ̀ ń fẹ́ já mú bẹ́ẹ̀ òun náà ní la ilaha illallah. ألا تعبدوا إلا الله. gbogbo àwọn ànábì Ọlọ́run kò sí tí wọ́n gbójúlé jù la ilaha illallah. لا إله إلا الله. من قال لا إله إلا الله دخل الجنة. بيا با لا إله إلا الله بقلب السليم النبي ني تارا الجنة نيولو. ألا تعبدوا إلا الله. كي ولا النبي في واسكو. ألا تعبدوا إلا الله. ìwà àwọn lẹni pẹ̀lú àwọn ẹni Ọlọ́run afọwọ́ Bùkọ́lá látàná kó tó dòní ìwà àti ìtẹríba àti ìtọkànbá tẹ́ ní látàná kó tó dòní. ẹ wá wo gbogbo oríire tó lòun wá tẹ́ kalẹ̀ fẹ́yìn náà torí ẹ mú kankan mi yàtọ̀ sọ́nà ojú la ilaha illallah Muhammadun Rasulullah. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. gbogbo àwọn afáàtò ní ṣé la ilaha illallah là ń wí nísìn. ألا تعبدوا إلا الله. òun wí la ilaha illallah ó sì tún bá tèèyàn jẹ́. ألا تعبدوا إلا الله. òun wí la ilaha illallah ẹnu rẹ̀ ó dùn sí ohùn rẹ̀ ó dùn sí. kódà aṣọ tó tún wọ̀ náà yóò tún rẹwà. àmọ́ bàbá tú ọkàn ẹni tí ń ṣe la ilaha illallah tó jẹ́ àfáà lónìí àgbákò aburú àti òfò àti orí burúkú ní bẹ́ẹ̀ nú ẹ̀. ألا تعبدوا إلا الله. ẹni bọ́lá ti fi yẹ yín láti jẹ ẹ̀dógún ẹlòmíì dájọ́ lérí ìkólé róde ṣe ó tún fún àgbàdo kérò lè pọ̀ síbẹ̀síbẹ̀ tata òjòkó dípò tẹ́yẹ ẹyẹ òjòkó. ألا تعبدوا
mọnú ro dáadáa yín ọmọ ọpẹ dún kìí ṣe gbogbo èèyàn náà ní ó dùn mọ́ ta lè fẹ́ fi tì yín jù. تعبدوا إلا الله. Máa yẹ challenges tẹ pàdé lójú ọ̀nà ogún ọdún sẹ́yìn máa yẹ ìnira máa yẹ ìjọ rírí jẹ máa yẹ ọjọ́ àìrí jẹ wá nílé àwọn ọmọ kéékèèké rè wọn bọ̀ gbogbo wọn ń lè díẹ̀ lójú yín àtàwọn tí wọ́n ti dè. تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. àṣẹ la ilaha illallah ó hàn lára yín. ألا تعبدوا إلا الله. La ilaha illallah ó hàn lójú yín. ألا تعبدوا إلا الله. Lómi bẹ́ẹ̀ bá ti súnmọ́lẹ̀ púpọ̀ aburú ọwọ́ rẹ̀ ó pọ̀ jù. ألا تعبدوا إلا الله. kullu ma qaruba ila al-ardi sharruhu kari. ألا تعبدوا إلا الله. kí ogun yóò máa gbọ́n. إنني لكم منه نذير وبشير. Ànábì wa lè fi gbogbo ẹjọ́ الله عليه وسلم. ká nífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run Ànábì lè fi jọ. الله عليه ká وسلم. nífẹ̀ẹ́ Ànábì gan fúnra rẹ̀. bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ Ànábì púpọ̀ gbogbo tó bá fẹ́ ṣe yóò máa wà successful. bó tilẹ̀ o káwọn èèyàn máa pariwo pé ìta le tó ẹ̀yin ò máa rí tìyín ṣe ń bẹ̀ ni. ìfẹ́ Ànábì ni ẹja ní. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá ti nífẹ̀ẹ́ Ànábì ẹ̀yẹ alásàlátù ẹ̀ ní náà. bẹ́ẹ̀ bá ń ṣe àsàlátù yín ẹ máa ro dáadáa sọ́mọ ọlọ́mọ. الله. bẹ́ẹ̀ bá ń ṣe àsàlátù ọlọ́run ṣe afáwa tẹ́ńtẹ̀lé ọlọ́kàn mímọ́ ni wọ́n onínúure ni wọ́n ẹ̀yin náà ẹ̀kọ́ ìwà rẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ ẹ má jà máa borí lásán ká má bó wà. ألا تعبدوا إلا الله. àmọ́ àbùkọ́lá wọn ò gbélé ìkàlẹ̀ ká máa fi pawó látọdún yìí wọn ò jóye rí ìrùpẹ́ jóye rí ìrùpẹ́ sàwọ́dù rí ọ̀pọ̀lọpọ̀ àfáà mi bí ọba ṣe mòlúdì ntí àwọn alákatakítí fi bu wà nù. Allah kò sí bó tilẹ̀ òjò kó ṣe mòlúdì tó yóò tóye الله. yóò sàwọ́dù إياكم الله. yóò sàfẹ́ fi kówó jọ ìwà àfáà tó ń sì ló ń sàwọ́dù tó ń fi kówó jọ ṣé ìwà nẹ́bí ń bẹ lára rẹ̀. الله عليه وسلم. ẹlòmí adájọ́ mòlúdì sọ́nà àní mòlúdì tí ń bọ̀ wáyé owó tá a bá rí mẹ́ mọ́tò láàfin الله. mòlúdì tí ń bọ̀ wáyé owó tá a bá rí mẹ́ bùkátà tá a fi bí ara rẹ̀ ní ọlọ́run àwa hàn lè mọ̀ òjò àwa bẹ̀rẹ̀ látàárọ̀ títí dalẹ́ يا من عرفت ẹnìkan ò ní ráyè jáde àfáwà Bùkọ́lá ọpẹ́ mo bá yín dún الأمر ìdíwà sí ti ṣe lónìí الحمد لله. ọpẹ́ ni mo bá yín dún الحمد لله. ìwà tẹ́ ń wù tí ń fi tuntun tí ń fi tuntun tí ń fi tuntun tí dídì sí tí ó sì tún máa bí tuntun lọ ìwà náà ni ẹ múra sí. àwọn ẹni ọlọ́run tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ láwọn kan bú yín pé bákan wọ́n bú ànábì náà sallallahu alayhi wa sallam. wọ́n lẹ́kọ̀ọ́ máa nábì sallallahu alayhi wa sallam. wọ́n tàfà máa nábì. sallallahu alayhi wa sallam. síbẹ̀síbẹ̀ ànábì ò bínú ànábì ò ṣépè ànábì wá débi tí ń lọ àbí ò débi tí ń lọ. wa kana rasulullahi hurran wa rahmatan. ala ya rasulallahi kunta ja'ana wa kunta bina bara wa lam takun jafiya. kunta bina bara wa lam takun jafiya. wa kunta rahima hadiya wa mu'allima يبكي عليك اليوم ما كان باكيا ألا يا رسول الله قد هدانا
pẹ̀lú bí àfa àwa ti kùnà. ويتفكرون في خلق السماوات والأرض. kì í ṣe gbogbo yẹn náà ló ní tí ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. bó o bá ní ìdí tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. dé sókè. سبحانك وقنا عذاب النار. ẹ wá wí tẹ̀lé mi lẹ́ẹ̀mẹ́ta náà láwí. ẹ̀mẹ́ta láwí. gbogbo ẹni wọn ló ti tán fún. èèyàn ló wí bẹ́ẹ̀ kì í ṣèrè Ọlọ́run. gbogbo ẹni wọn ní òní bímọ. èèyàn ló wí bẹ́ẹ̀ kì í ṣèrè Ọlọ́run. gbogbo ẹni wọn ní kò ní rí ohun rẹsẹ̀ láyé àtòun àtàwọn ọmọ èèyàn ló wí bẹ́ẹ̀ kì í ṣèrè Ọlọ́run. wọn lákẹ́ ní mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ wí yìí. gbogbo ìdẹ́bù ti ń bẹ lára wa Ọlọ́run bá wa tú lónìí. Amina. ẹni la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. ọwọ́ àpò ẹyọ kan fọ́bà kan tí ọ̀kan lérí gbogbo nǹkan. wọ́n lọ akọ́lọ́hún náà la dúró fún. a fi ẹ̀mí afáwa àgbà a fi ilé rẹ̀ Ọlọ́run lọ́wọ́. wọ́n lá ìfẹ́ lẹ ní sí wa kí la fẹ́ wí kí la máa wí. kí la ń wí látàárọ̀ náà ní sẹ́. ibi bẹ́ẹ̀ ni kọ́tẹ̀ ó wá ìfẹ́ ní mbẹ́mbẹ́. wọ́n lá ìfẹ́ tá ànábì náà fi kọ́ wa. ànábì ní la yu'minu ahadukum ìgbàgbọ́ yín ò tí ì pé àti bàbá àdínì àti ìyá àdínì àti ìyá alásàlátù. ànábì ní ìgbàgbọ́ yín ò pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. àfi kó o nífẹ̀ẹ́ ọmọ làkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. sẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ìyá alágbájá tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ sọ nífẹ̀ẹ́ rẹ tinútinú. bá a ti dúró yìí àtàfà àwọn àfà amúra dáadáa gẹ́gẹ́ báyìí bẹ́ẹ̀ bá tún ti ń bẹ lọ́kàn àfà mi àgbákò ni. akàjọkó ti ra wa ni. ìwọ náà sì mìírí bá ń sọ̀rọ̀ níkan mìírí báyìí ni bí kọ́kọ́ irọ́ sì ni irọ́ ní pa kí ogun yìí máa gbọ́hùn gbogbo nǹkan lọ bùn níbi ìtẹ̀rí kọ́ àwọn kan bẹ̀ èyí lérí sí wọn. bàbá àmírù jésì ọ̀gbẹ́ kalẹ̀ tí ń gbóná fẹlifẹli ni. bàbá rẹ ni tó ṣe wọ́nranwọ̀nran a kà sọ fún wọn ibi tí wọ́n wà ní. eléyìí ń dààmú wa wíìrì wò ó eléyìí ń dààmú wa. bàbá alágbájá yìí ń dààmú wa ń bínú wa púpọ̀ ẹ bá wa pè kó máa bọ̀ wá báyìí náà kẹ́ máa ránṣẹ́. kọ́ wọ́n rò pa àwọn kú nísì àwọn ò lè kú nísì. Bismillah. tọ́lá àwọn tó bí wọ́n ti ṣe sacrifice ara wọn fún wa. àyà máa nígbà náà ilé wa ń lè sàlátì àìpẹ́ ń bẹ́. ilé tiyín tán ti ń pẹ́ ká máa bàbá rẹ̀. àwọn bàbá aláàrẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti dàrú ta ló mọ̀ wọ́n mẹ́. àwọn ọmọ wọn lágbóolé. ọ̀rọ̀ adúlù sẹ́tà àwọn tó bí wa ṣe ni. tí product mi sì tún jáde tí ń jáde mo fàájà. àwọn àbùkọ́ dáná ọ̀yọ̀ kálukú tá a fẹ́ bí àti ẹ̀yìn àti gbogbo àwọn ìyá yìí tí wọ́n dúró tì í tinú tọkàntọkàn àti gbogbo àwọn haúsá yìí tí wọ́n ná owó látàárọ̀. wàláhì làásìm bá a ti dúró yìí àní dúró sunkún bẹ́ẹ̀ kọ́dún ìtọ́kalẹ̀. àdúrà yóò tún gbà sí jù báyìí lọ. àti gbogbo àwọn tí wọ́n ran àfa àwa lọ́wọ́ tí gbogbo ẹ̀ fi ń tù tí fi ń bà dáadáa báyìí. ẹni tó ọ̀hún rẹ̀ bá wà lókè jù ní sílẹ̀ àdúrà rẹ̀ ó tètè gbà. ẹni Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. nínú àdúrà ọ̀rẹ́ mi àjò Isahak ọ̀sẹ̀ bíi olówó ṣe bíi ọba ọkùnrin ọlọ́run òní àwọn àbùkọ́lá ẹ fojú ìyọnu wò ó. òun máa gbé owó tẹ̀lé mi lẹ́yìn ni pé epo tó bá ná mbẹ́ ọmọ náà yìí sì rí iná owó náà ò ní gbé. Amina. ẹ sàmì dáadáa. Amina. bàbá àmà pàdùn àtọ̀ béèrè tó òun ti gbà má bọ̀ ẹsẹ̀ bọ̀ máa mú pàdùn àná bọ̀ kódà èmi náà mọ owó jáde. Salli ya Rabbana wa sallim ala bájú sáré mọ́lùlùkulù bó bá lù dára yé bọ̀ lówó. wa sallim ala
papọ̀ ni òṣìṣẹ́ ni tó lè yà wá. bẹ́ẹ̀ni. bí mo ti wá fẹ́ ṣe èyí èmi gan mo kọ́kọ́ fẹ́ síde gbogbo ẹni tó bá wá dìde wá bá mi yí àpá sí láyé ọmọ rẹ̀ ó pàṣẹ rí láyé. Insha Allah. ẹ yẹ dìde lẹ́sẹ̀ kan náà ẹ dìde. Rasulallah. ẹ jọ ayé náà. Ànábì. Ànábì. Rasulallah. Ànábì. Stay tuned for more interesting programs on My Naija TV.